ìyá àgbà ẹ ǹlẹ́ ọjàre ọkọ mi ẹ̀bùn tuntun tí mo mú wá fún rè torí mo rò pé ẹ jẹ́ ìyá àgbà gidi sí mi ẹ fìgbà kan bínú sí mi rí tí n bá sẹ́yìn ẹ tún mọ kọ̀rẹ́ẹ̀tì mi pé nǹkan tí mo ṣe ò dẹ́ tún fà mí mọ́ra ẹ bá fọwọ́ sí mi. àwọn gbọ́dọ̀ mọ ọkọ̀ ẹ̀ mú rẹ ọmọ mi lọ gẹ́. mo wò pé kí ni mo tẹ̀lé fi sọ̀pá sí ráìsì ìyá yìí. mo sọ̀pá sí ráìsì mi yóò yí dànù. ẹ kò ní dànù ọlọ́ọ̀ni jẹ́ ó dànù lágbára sí ọ̀dọ̀ mo pé kí mo wá lè ṣe o tí mo tẹ̀lé fi múnú yín dùn mo fi rẹsìn ìwá fún yín. ẹṣin dà. ẹṣin rèé. The earlier we realize ẹranko kan lẹ́pẹ̀ lẹ́sìn ọkọ̀ lè yí. tí mọ́tò tó bá tó mọ́tò ọkọ̀ tó bá jọ́kọ̀ làwa ará làwọn ọmọ sì ń pè lẹ́sìn ẹṣin mo rà wá fún yín yìí pé kẹ̀kẹ́ mọ́ fi ṣẹṣẹ ní gbogbo èlé tẹ́ ẹ mọ́ fi sọ́jà tẹ́ ẹ mọ́ ẹyin mo rà wá fún yín. bàbàdẹ ẹranko wá fún mi yóò dà fún ọ ẹ tó bẹ́ẹ̀ ògbó èyí tí ọ àṣẹ wà ọ̀nì tẹlẹgbẹ àṣẹ wà ọ̀nì wọ́wọ́ tì àṣẹ o. báà ní kí n má mú ìyẹ̀rù kí n má mú ìyẹ̀rù káàkiri ìgboro mọ́ kí n má gbé ọkọ̀ kiri wo ibi tó wá gun mọ́tò dé ọ̀nì fẹsẹ̀ ní dé. àmì o àmì òkè òkèlè ẹyẹ máa ń fò ẹyẹ ìfọkòfò ní ṣọ́gi ọ̀nì jáàmù. ẹ wá rí nǹkan tó ṣẹlẹ̀ kó lè pé bóyá ẹ máa náwó púpọ̀ lórí mọ́tò yìí lórí kèsè tuntun ọlọ́run tó sì ṣe eléyìí tí mo rà wá fún yín yóò ṣe owó tí ń fi ra tí àrọ̀bà fún yín kéré pé náwó púpọ̀ lórí ẹ̀ torí ìgbà tí mo ti lọ gbà lọ́dọ̀ dílà tí mo lọ gbà wọ́n sọ wípé ẹ́ńjìn yẹn lásán owó tẹ́ẹ̀nà lé lórí kò ju bíi 5,000 naira lọ tẹ́ẹ̀nà lé ẹ sì tún ṣe bóyá ẹ fẹ́ ra epo náà bóyá 5,000 ẹ wà àwọn tí wọ́n bá ní tìṣẹ́ náà lè gbà bóyá bíi 2,000 gbogbo ẹ̀ pátá pinra rẹ̀ kò ju bíi 12,000 lọ ẹgbẹ̀rún 10 sí 12. mo kú Jesus. ẹ̀mí ní ìtàwọ́rọ́ mo ti ń ta ẹgbẹ̀rún 10 kí ni iṣẹ́ gangan kí ni àìsàn tí ń ṣe. Actually kò yẹ pé bóyá ó ní big fault báyẹn náà ibi engine yẹn náà kan lẹ́kọ̀ọ́ máa engine yẹn kò dá mọ́ ó knock so tẹ́ bá máa get engine mi lè ju bí iye báwọn náà lọ bí gbogbo ó tẹ̀sán náà lé lórí bóyá bí ẹgbẹ̀rún 12 lẹ́ẹ̀nà lé lórí kẹ́kọ̀ọ́ máa fi ṣẹ́ṣẹ́. ẹ ti jẹ́ ọlọ́run má jẹ́ mi ò tún ẹ ti jẹ́ olórin ti kọ́ lórí ọ̀pẹ́ bò ló kọ́. bó ni ìyá ó lẹ́ni tí wá wàhálà tí ò rí gbọ́dọ̀ fún mọ́tò kóra kan mọ̀kàlí kí ni ó gbowó ẹ̀tàn wọmi lẹ́yìn ò bá tí tó lè ṣe mọ́ wulẹ̀ ṣe ẹgbẹ́ wa gbọ́kàn wà tá lẹ́gbẹ̀rún 12 sọ́sàn. 12,000 èyí ló ń jẹ́ ṣe bẹ́ẹ̀ ń tajà rẹ̀ kan wá wó rẹ̀ kan fi ṣe kò jù báyẹn lọ gbọ́kọ̀ pé kí n dùn nínú ni. ọjà tẹ́mi ó mọ tẹ́mi ń ta ẹni ń buta kí n jẹun kì í ṣe pé ìtumọ̀ nígbà bá wá gbèsè ọ̀rọ̀ mi wá tá a ní ètò lẹ́gbẹ̀rún 12 sí sọ́ọ̀rẹ́ nu èmi ò fọ́ọ̀rí ẹ̀dẹ́ o. ìyá ẹ̀ mórè o. èèmọ̀ ìyá àgbà ẹ̀ mórè o. èmi ò tí ẹ̀ lẹ́mọ̀ọ́rẹ́ yìí wọ́n nílé oníṣọ́rí ẹ̀dẹ́ fẹ́mi ọkọ̀ tẹ́ẹ̀rà owó dé onírin láti rẹ̀ àjọ. no bọ̀ wọ́n sọ pé tẹ́ bá máa ra engine sí lówó dé onírin nínú èkó yẹn wọ́n bá yín wá engine sí tẹ́ kàn máa bóyá pé bóyá engine yẹn ó lè má start bọ̀ tẹ́ bá réèyàn bíi méjì tó lè máa bá yín tì ó máa ṣiṣẹ́. wo sọ́ọ̀ bá fẹ́ dáná sún tètè gbé igbó. ẹ fẹ́. bẹ́ẹ̀ni ọ̀fọ̀ rẹ̀ dẹ́ ọwọ́ èèyàn burúkú ìwọ náà. sẹ́ẹ̀rì ẹ̀wọ̀ ẹgbẹ́ tí ń san ọjọ́ tí ń san rèé o ṣé ọ̀rọ̀ mi ló gbé wá o òkú mọ́tò lọ́rẹ́ ìlú wa Ẹlẹ́dùmarè ò ní jẹ́ kàlẹ́. This woman is ungrateful. àmì hello dílà jọ̀wọ́ bá mi gbé mọ́tò yẹn sí yìí ẹrù ìyá tí mo rà fún òun mọ oore for every reason. tó o bá tètè gbé wọn dáná sórí wọn náà lọ ọkọ wẹ̀ ìwọ náà kú ọ̀lẹ́tọ̀ ọ̀rọ̀dún yà kalẹ̀ ọ̀rọ̀dún bíi ebi ojú lábọ̀bọ̀ olórí ibú ni ọ̀yà bẹ́ẹ̀ wò lò sí èmi àgbọ̀mọ̀ fẹ́ mọ́tò tí ara mi fẹ́ mi o.